apànìyàn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí a farabalẹ̀ wo fídíò yìí from beginning to the end. Don't skip it. Ẹ má skip ẹ̀ rárá. Nítorí pé at the end of the video there are some things tó jẹ́ pé ó wà ń bẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa ká learn. Nàìjíríà bíbá ilé wọ̀ kí ló ṣe ẹsẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà ẹ pé ọ̀rẹ́ ẹ̀ náà pé ọ̀rẹ́ ẹ̀ ọkùnlé kan pé wọ́n náà wọ́n lè rí nǹkan kan fún ẹ náà pé wọ́n. Okay. Hello? Hello Lékan. Hello ọ̀rẹ́. Jọ̀ọ́ mi ò wá òkè rárá bí mo ṣe wà ẹ́. In fact, mo need the medical attention presently. Jọ̀ọ́ mo need any amount lọ́wọ́ ẹ. Jọ̀ọ́ ìfọ́nà bá bẹ́ẹ̀ jọ̀ọ́. Sọ fún wọn kò strong. Jọ̀ọ́ mo strong gidi gan. Please. Jọ̀ọ́ in fact ìyàwó mi wà pẹ̀lú mi báyìí. Tán dẹ̀ fẹ́ take mi lọ sí hospital. Kò sí anything lọ́wọ́ wa. Jọ̀ọ́. Wo bí mo ṣe wà yìí kò sówó lọ́wọ́ mi. Jọ̀ọ́ business tájọ ṣe yẹn tówó yẹn bá drop after all account yẹn la kúkú drop fún àwọn business partner wa yẹn tówó yẹn bá drop ó lè yọnu ẹ. Jọ̀ọ́ please my health is very very important to me please. Try to understand mi ìwọ náà mọ̀ tó bá wà máa fún ẹ. Lékan jọ̀ọ́ please má dájú mi jọ̀ọ́ the condition is very very critical please. Àní kò sí anything at all. Kí ló sọ? Bẹ́ẹ̀ni ta lè bá sọ̀rọ̀. Wọ́n má máa dá olóhùn ara ẹ̀ lóhùn jàre. Kí ló fẹ́? Ó máa lóhùn sí kìíní o pé kémi máa fóun lówó. Ìyá ẹ̀fọ́ ó lè ní ìdè owó. Kí n fún. Ṣé béèyàn kan ṣe máa náwó nìyẹn rẹ̀ bá? No. Kí ló fẹ́? Wo ó lóhùn sick pé kémi máa send owó sóhun àbó máa gbọ́rọ̀ tó lóhùn ara ẹ̀ sọ ni. Ẹ fún un ó lè fẹ́ lówó ẹ fún un tó bá wà lọ́wọ́ ní ẹ̀ ṣe fún un. Báwo ni wọ́n kàn ṣe ń sọ̀rọ̀ báyìí kí n fún kíkọ̀ fún lówó just like that? Kí ló ń sọ? Wo gbàgbé títí ẹyẹ gbàgbé. Ok mo ti tẹ̀lé kí wọ́n dágbére fún pé mo ti ń lọ ṣe tán. O ti ń lọ sìn? Oh my God. Okay, no problem. Jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe ń bọ̀. Jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe 50,000 sí àkáǹtì rẹ̀. So kò fi yẹn ṣe owó Uber. Torí mi ò ní lè gbé ẹ. All right. Mo ti ṣe 50K sẹ́. That's my baby. Nínú ẹ̀ máa dùn ayọ̀ ẹ̀ máa kún ọmọ dáadáa. Hey! Ẹ wèlé. Hello ọ̀nkúlé kan. Hello. Ìyàwó Ajíbádé ló sọ̀rọ̀. Ajíbádé ti léètò. What? Ó ti léètò. So, madam, má sunkún mọ́. No. Ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Now, nǹkan tó jẹ́ kí n pè ẹ́, mo rí pé ó ti tó 2 months báyìí tí bàbá ẹ̀ dẹ̀ ti pass away. Ọ̀rẹ́ mi dẹ̀ ni mi ò dẹ̀ ní lajú mi lẹ̀ kí n kọ́kọ́ máa lọ bóyá lọ. So mo ní pé kí n béèrè lọ́wọ́ ẹ pé kí ni preparation fún burial ẹ̀. Ẹ wo kò tiẹ̀ yé mi mo tiẹ̀ wò bóyá tá a bá tiẹ̀ rí ká tiẹ̀ ṣe kékeré ká ṣáà bá fi palẹ̀ òkú mọ́ kúrò nílẹ̀ kan tí mo rò nìyẹn. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ Ajíbádé. No, Ajíbádé was a good person to me. Let me tell you something. Àti primary school lèmi àti Ajíbádé ti ń bọ̀. Even gbogbo ìgbà tá à ń ṣe WAEC, Ajíbádé máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ mi báyìí ni. Èmi ò mọ mathematics. Ajíbádé ló máa ń kọ́ mi ní táìmù yẹn. A tún wá parí alọ yunifásitì àṣẹ gbogbo ẹ̀ tán. You can see èmi àti Ajíbádé tó ṣèjọ wà tó di pé àjọ ń ṣe business. You get it? So ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi ò dẹ̀ lè kú bẹ́ẹ̀ kakọ̀ sí òkú ẹ̀bí òkú ewúrẹ́. No. I'm going to give him a befitting burial. Mo dẹ̀ máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ wa ká dá owó ká ṣe òkú ẹ̀ at least ọmọ 54 years is something. To start with kí n lè jọ ẹ́ lójú. Give me your account details. Mo ń bọ̀. Account details ẹ̀ please back. Okay, bank. GT, okay. Yeah. What you read? This is 500,000. Ó ti wọlé.
ẹ ṣe sọ. No. Jókòó. No. Jókòó. ẹ ṣe o. It's okay. O mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Yorùbá ní ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn. Torí bóyá wà yìí, o ṣì fine. Ní o dẹ̀ ní láì kọ́wọ́ ìyà kankan hàn lára ẹ̀. Do you get? Kò ṣe pé ilé tó máa bọ́ síta tó jẹ́ pé àwọn ọmọ ìgboro àwọn ọmọ tó yẹ ní òfin nǹkan tó máa bẹ̀rẹ̀ nú jẹ́. So sórí ibi tí ọ̀rẹ́ mi bá iṣẹ́ dé, ibẹ̀ lèmi náà ti máa bẹ̀rẹ̀ lẹ́yìn lára ẹ̀. Torí àwọn ọmọ yẹn mo ń try láti sọ fún ẹ pé nǹkan ọ̀rẹ́ mi tèmi ni. Then àwọn ọmọ tí ọ̀rẹ́ mi fi lẹ̀ èmi náà ni mo máa take care wọn. Do you get? So instead tí o máa wò pé o kàn fi máa ṣe kò sọ́kọ gidi ta mo ṣe wá wò pé okay èmi àti ẹ náà ká kàn máa ṣe kí ni ká máa ṣe wọléwọ̀de kò máa yé ẹ bẹ́ẹ̀ yẹn. O get as in nǹkan tí mo ń try láti. kí ni mo bá dára dá yẹn ẹ máa kó máa yìí náà kí lè bá mi perform ṣé lórí burúkú ni ẹ ní àwọn tí ẹ lu ẹgàn fún ẹ ṣé wàá òkè ṣá kí ni gbogbo òṣèré yìí. No, kí ni mo ṣe kí ló burú nínú pé nǹkan ọ̀rẹ́ mi kì í dẹ̀ máa tọ́jú ẹ̀ ok ṣé o fẹ́ ṣàwọn tó wà ń ta àwọn èèyàn rárá ló fẹ́ máa gbé. kí ló máa fi sọ náà. ṣé lórí burúkú ni ẹ ní. bẹ́ẹ̀ ni lẹ́jọ́ èèyàn burúkú ní ẹ̀ka ni ẹ́ apààyàn ni ẹ́. ẹ máa bí o. pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ti kú àbí èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. Mo wà I'm highly disappointed in you. Lẹ́jọ́ I'm disappointed in you. wọ́n kú tì. èmi àti ẹ̀ṣọ́ jẹ́ business papọ̀ owó wọlé sínú àkáǹtì ẹ̀ ọ̀rẹ́ mi ò ní mọ̀. so sẹ́ni wà tìjàwó ẹ̀ ní ọ́. lẹ́jọ́ èèyàn burúkú ní ẹ̀ka ni ẹ́ apààyàn ni ẹ́ and I will collect my money now you. Ajíbádé tí o bá tiẹ̀ máa gba ẹni owó lọ́wọ́ mi kó tó dé mo ti ṣe 500,000 sí àkáǹtì ìyàwó ẹ̀. ó ṣáájú owó. lẹ́kan owó tó fún ìyàwó mi give away lásán ni àbí àwọn olóyìnbó wọ́n sọ pé a friend in need is a friend indeed. bẹ́ẹ̀ni. ó nìyẹn o ẹ̀yin èèyàn bó ṣe máa ń rí nìyẹn o irú ọ̀rẹ́ wo lo ní ọ̀rẹ́ tí o lè help nígbà tó wà láyé tó kú tán tó ṣẹ̀ wá plan burial ẹ̀ oore tó o mọ̀ pé o lè ṣe fún ẹni tó wà láyé báyìí ni kò máa ṣe fún. Can you imagine? Ẹ wo fídíò yẹn ìgbà tọ́rẹ́ wà láyé tó lóun sick kò rówó fún bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá rí nìyẹn oore tó jẹ́ pé wọ́n máa ṣe níbi táwọn èèyàn ti máa rí wọn kọ́ lè mọ̀ pé òun ló ń ṣe eléyìí òun ló ṣe yẹn òun ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ṣùgbọ́n oore tó máa ran ẹ̀dá lọ́wọ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ kò ní ṣe é. Mo fẹ́ ká gbójú kúrò ní ìrànlọ́wọ́ ẹ̀dá Ọlọ́run nìkan ló ń ran ẹ̀dá lọ́wọ́. God bless you. Please, as you are watching this video and you have not subscribed to my YouTube channel, jọ̀ọ́ nísàlẹ̀ yẹn níbi tó kọ subscribe sí yẹn, please just click on it and subscribe to my YouTube channel. God bless you.